أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الله الكريم الأمين وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله وبركاته. أدعوكم فون الله سبحانه وتعالى أترى إكياتي جالون فون النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam. Ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá àwọn ará ilé Ànábì wa Muhammad àtàwọn sàábé àti gbogbo al-umma Ànábì lápapọ̀ títí dijọ́ gbéǹde al-qiyama. Mo bẹ̀ Ọlọ́run ọba k'Ọlọ́run kí ó kà wá kúnnú àwọn ẹni ìkẹ́ Ọlọ́run, kó kà àwọn ará ilé wa àtàwọn ọmọ àrọ́mọdọ́mọ wa náà, kó kà wá kúnnú wọn. La ilaha illallah. Náà ntí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹni ṣókí òun náà ni ọ̀rọ̀ baba mufti. Mo bẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala an yazidahum min at-tawfiq wal-ilm an-nafi' wal-hidayati wat-tamassuk bil-kitabi was-sunnati. Àtàwa k'Ọlọ́run dákun kó ṣàlékún ìmọ̀nà wa, kó jẹ́ ká tán lórí dáadáa. Gbogbo àwọn tí à ń bẹ lórí ẹ̀ tí ò bá tọ́lọ́run tà nábì mu, Ọlọ́run dákun jálè jùúlẹ̀ ká tó lọ pàdé Ọlọ́run. La ilaha illallah. Lórí ọ̀rọ̀ wọn nípa ọ̀rọ̀ ajá, k'Ọlọ́run kí ó san wọ́n lẹ́san olóore, kó ṣàlékún ìmọ̀ tí ó ṣàǹfààní fún wọn àti fún àwa náà, kó sì ṣàlékún ìdúró déédé fún ẹnìkọ̀ọ̀kan wa, kó jálè di súnà nábì mu dáadáa. Mo gbọ́rọ̀ wọn ní àìpẹ́ yìí, ibi tí mo ti gbọ́ bóyá bí 11 hours òun ni wọ́n ti sọ̀rọ̀ náà. So mo wá gbọ́ nísìn, mo kàn láwọn ìkànmọ́sí àti àwílé lórí ọ̀rọ̀ náà, k'Ọlọ́run kó jẹ́ ó ṣe wá ní àǹfààní. Mọ́kífù tí wọ́n fi rinlẹ̀ dàtí stáǹdì tí wọ́n fi rinlẹ̀ nú ọ̀rọ̀ wọn òun náà ni stáǹdì àwọn àfẹ́sìn lórí ọ̀rọ̀ ajá. So kì í ṣe ń tà máa jẹ ká jìnà sí, àwa náà ti sọ wọn bá ń tọ́lọ̀ ní kó yé wa lórí ẹ̀ náà tẹ́lẹ̀, kálukú náà sì ti sọ ká gbìyànjú láti jìnà sí. Àmọ́ abalabi tí mo tún fẹ́ tafà sí, tí mo gbọ́nú ọ̀rọ̀ wọn tí mo rí pé ó lè fẹ́ múrùjú wá fẹ́ lòmíì, bó tiẹ̀ fẹ́ bó ṣe wípé mi ò sọ pé èròǹgbà tí wọ́n nìyí hùn, mi ò sọ pé èròǹgbà wọn nìyẹn. Òun náà ni ọ̀rọ̀ nípa iqtina'ul kalbi, kéèyàn ó ní ajá. So nínú ọ̀rọ̀ tí wọ́n sọ, wọ́n sọ̀rọ̀ nípa kéèyàn ó sin ajá, ká sin ajá. Wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tá a bá kọ́ ní ẹ̀kọ́. Ṣùgbọ́n àwílé mi lórí ìyẹn òun náà ni wípé sísin ajá ó ní òǹdíwọ̀n ààlà tí òfin ṣẹ̀ríà ìsìláàmù là lé lórí. Tá bá wọnú súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ọ̀rọ̀ tá nábì sọ ń pẹ̀ gan àti hadithi kíní àti kejì àti kẹta àti gbogbo tá bá ti rí, a rí pé nǹkan bíi mẹ́ta náà là nábì iná sọ̀ lé lórí, là nábì sọ̀rọ̀ lé lórí pé ó lè pàmìtì wa ká torí ẹ̀sìn ajá. So nínú hadith alfa wa Abdullah ibn Umar, Ànábì mẹ́nu bà nǹkan méjì. Nínú hadithi alfa wa Abu Hurairah, Ànábì mẹ́nu bà nǹkan mẹ́ta. So méjì nínú ti alfa wa Abdullah ibn Umar, then ẹyọ kan kún lọ́dọ̀ alfa wa Abu Hurairah. So yẹn ni ó fà tó já pé ti ọ̀dọ̀ alfa wa Abu Hurairah òun náà ni màá fẹ́ mú wá, toró ti kó ti alfa wa Abdullah ibn Umar ó ti kó sínú. Tabala wọnú Sahih Bukhari àti Muslim, kódà bá wọnú Muwatta Imam Malik, bá wọnú àwọn tírà hadithi mi, a bá hadithi ń bẹ. Annabi sallallahu alayhi wa sallam ni man iqtana kalban laysa bi kalbi saydin wala mashiya wala ardin fa innahu yanqusu min ajrihi qiratan kulla yawm. Ó ń ṣe Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ní ẹnikẹ́ni tó bá fi lè ní ajá tó ń sìn ghayra kalbi saydin, tó bá ti jẹ́ pé kìí ṣe ajá tó fi ń dẹdẹ, kò lò láti máa fi dẹdẹ,
wala mashiyatin kò lò láti máa fi ṣọ́ àwọn ẹran tí wọ́n ń dà lọ jẹun nínú igbó wala ardin bẹ́ẹ̀ ni kò lò láti máa fi ṣọ́ oko torí àwọn ẹran tí ó máa wọ oko wà báwọn ẹyẹ tájá wọn lè máa gbó mọ́ wọn tí wọ́n lè máa sá láti má ba nǹkan oko ẹ̀ jẹ́ kìí ṣe torí àwọn nǹkan yìí ó ní ó fi ń lo ajá yìí. So Ànábì sallallahu alaihi wasallam ní lójoojúmọ́ yóò máa dínkù nínú ẹ̀san iṣẹ́ tó bá ṣe kìrọ́ọ̀tù méjì lójoojúmọ́ òun náà ni kìrọ́ọ̀tù méjì yóò máa dínkù nínú ẹ̀san iṣẹ́ tó bá ṣe lójoojúmọ́. Náà àlàyé hadith yìí ní ṣókí òun náà ni wípé tá bá wo hadith yìí a rí pé tí Ànábì sallallahu alaihi wa alihi wasallam fi rinlẹ̀ nǹkan mẹ́ta náà ni. Ànábì já mà pé mùsùlùmí kìí sin ajá ìpìlẹ̀ nìyẹn mùsùlùmí kìí sin ajá. So ẹnikẹ́ni tó bá wá ní bùkátà sí láti ní Islam wá pàmìtì ẹ̀ pé ó lè ní àmọ́ yóò jẹ́ pé fún reason mẹ́ta. Reason alákọ̀ọ́kọ́ ni wípé ẹni yẹn ń fajá dẹ̀dẹ̀ ó ń fajá dẹ̀gbẹ́ ó fi ń dẹdẹ ó fi ń pẹran. So ajá tí yẹn bá ń lò láti máa fi dẹdẹ kò sáburú ńbẹ̀ nígbà tá a bá ti kọ́ lẹ́kọ̀ọ́ pẹ̀lú lánà tó já sí pé àwọn àlùfáà ṣàlàyé lórí ẹ̀ tó ń bẹ́nu àwọn tírà fíkíù tá bá ń sọ̀rọ̀ nípa al-at'ima wad-dhaba'ih àwọn nǹkan jíjẹ àwọn nǹkan dúdú tí wọ́n sọ̀rọ̀ nípa as-saidi náà bá a ṣe ń dẹdẹ àwọn ẹ̀kọ́ tó di ẹni tí ó dẹdẹ àtajá tá a fẹ́ fi dẹdẹ gbogbo ẹ̀ ló lákọọ́lẹ̀ nínú tírà fíkíù. So yẹn jẹ́ reason alákọ̀ọ́kọ́ tí yẹn fi máa fi ajá dẹ̀gbẹ́. So reason ẹlẹ́ẹ̀kejì tí yẹn fi máa ní ajá. Reason ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹni yẹn ò ní ajá ó lè ní ajá mùsùlùmí lè ní ajá ní tìtorí wípé ó fẹ́ fi ṣọ́ oko ajá yẹn ó wà nínú oko tó ń bá wà nílé gbogbo àwọn ẹran tó bá ń wá àbáwọn ẹran tó bá ti rí yóò máa gbó wọn tó bá ti ń gbó wọn gbúgbúgbúgbú àbí ó mú un lọ oko ó fi ilẹ̀ síbi kan ajá rìn kiri òun ti ro oko lọ ẹyẹ tí ó bá wá tóun ò ní mà láti wá jẹ nǹkan oko rẹ̀ ń jẹ kújẹ ajá wọn ó gbó máa yóò ṣe kí ni yóò padà. So tó bá jẹ́ torí ìyẹn ni mùsùlùmí tó bá ní kò ní affect iṣẹ́ rí rẹ̀. Bẹ́ẹ̀ náà ni fífi ṣọ́ àwọn ẹran ọ̀sìn tá ń dà lọ sínú ìgbẹ́. Náà tá bá wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí a rí wípé nínú ẹ̀kọ́ tá a rí mú bẹ́ẹ̀ òun náà ni pé ẹni tó bá sin ajá mùsùlùmí tó bá ní ajá tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń ka Qur'an tí ń ṣaskar tí ń ṣe gbogbo àwọn iṣẹ́ tá a fi súnmọ́ Ọlọ́hun so tó wá ní ajá tó ń sin ajá láì nídìí láì kó sínú kanú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà á lẹ̀ yìí so iṣẹ́ rí rẹ̀ ó máa reduce kìrọ́ọ̀tù méjì. Riwaya kan lọ́dọ̀ alfa wa Abdullah ibn Umar ó mú kìrọ́ọ̀tù kan wá kìrọ́ọ̀tù yẹn wọ́n kí ni ìtumọ̀ rẹ̀ àwọn alfa ní ìpín kan ni tó jásí pé Ọlọ́run ló máa dìde bó ti tó ìpín kan ni àwọn alfa mi ò tú wọ́n ní ìpín kan ni that is juz'un min al-amal Allahu a'lam biqadrihi ìpín kan ni nínú iṣẹ́ ìpín kan ni tí ó máa já nínú iṣẹ́ tá à ń ṣe tó jásí pé òǹdíwọ̀n rẹ̀ Ọlọ́run ló ṣe kí ni ló mọ̀. Hadith Abu Hurairah umu qira'atu méjì wá kí ló bí qira'atu kan kí ló bí qira'atu méjì ọ̀rọ̀ àwọn àfáà pọ̀ lórí ẹ̀ tí wọ́n sọ nípa pé eléyìí ní qira'atu kan eléyìí ní qira'atu méjì kí ló fà á oríṣiríṣi àwọn ọ̀rọ̀ làwọn àlùfáà sọ nípa rẹ̀ so àmọ́ méjèèjì náà ló lálàáfíà so qira'atu méjì ó jálè kú fún oní qira'atu kan kódà àwọn àfáà mi sọ débi wípé ó ní ń ṣe pẹ̀lú city àti village pé ẹni tó bá yá pé ara village ni níbi tí wọ́n ti máa ń sábà ní bùkátà sí ajá tó wà ní village tó ń sin ajá ní láì nídìí kan náà mẹ́tẹ̀ẹ̀ta yìí kìrọ́ọ̀tù méjì ni ó máa já ẹyọ kan ni ó máa já tó bá jẹ́ gbòòrò ni tó sọ ajá di bébì kìrọ́ọ̀tù méjì ni ó máa já lára àwọn tàwílátò àwọn àròyé àwọn ọ̀rọ̀ mímọ̀ táwọn àlùfáà sọ lábẹ́ ẹnu àtàwọn ọ̀rọ̀ míì náà tó já pé kò wúlẹ̀ pàtàkì ká máa tú àwọn yìí ń lẹ̀ àmọ́ èyí tó pàtàkì ni wípé
sísin ajá máa ń mú láàdá iṣẹ́ téèyàn ń ṣe síwájú Ọlọ́run a máa mú dínkù gẹ́gẹ́ bá Nábì ti sọ. wal hadith muttafaqun alayhi wal hadith fi sahih Bukhari wa Muslim. hadith yẹn sì ń bẹnu sahih Bukhari ń bẹnu sahih Muslim ó tún bẹnu tírà hadith míì náà tá a lè wá sí ìyẹn báyẹn. then nínú ẹ̀kọ́ tá a mú nù hadith yẹn ni pé ẹni tí ń dáko àmọ́ tí ò dáko síbi tí àwọn ẹranko ti lè máa yóko rẹ̀ lẹ́nu. oríṣiríṣi oko ló ti wà níṣẹ́ táwọn yẹn ń dá. kódà àwọn oko míì ń bẹ tó já sí pé oko máa rọrùn ni wọ́n lè ta tẹ́ǹtì lọ bí acres tí wọ́n dẹ̀ fi gbin nǹkan tí wọ́n fẹ́ gbìn sí abẹ́ rẹ̀ tí wọ́n fi nǹkan bo inú ọgbà wọ́n ara gbà dí gbogbo rẹ̀ tí ò ní sí nǹkan kan tó lè ṣe kíni tó lè wọlé síbẹ̀ ní kòkòrò ní àbílẹ̀ ẹranko àbílẹ̀ yẹ níbi tí wọ́n á sì kí ọ̀rẹ́ dé wọ́n ń dárú oko yẹn náà láyé lónìí. so irú ẹni yẹn sì kò bùkátà kó lájá kò lè sọ wípé torí oko ló ń fi ní ajá torí pé yóò jẹ́ pókó rẹ̀ ló nídìí ẹ̀. ẹni tó bá ní oko tó kọ ẹ̀ ò bá ti nídìí ajá ẹni yẹn ò nídìí kó sin ajá tó kọ rẹ̀ ò bá ti nídìí ajá kò nídìí kó sin ajá torí oko ṣùgbọ́n tó kọ ẹ̀ bá nídìí ẹ̀ tó bá ní nítorí ìyẹn ní ìyẹn kò nu ẹni tí percentage ó máa já nínú iṣẹ́ ìjọsìn rẹ̀ iṣẹ́ rí rẹ̀ tí ń ṣe lójúmọ́ percentage kankan ò ní já ń bẹ̀. so ìyẹn aspect kan nìyẹn. then ẹni tó láwọn ẹran ọ̀sìn àmọ́ kì í ṣe àwọn ẹran ọ̀sìn tí wọ́n ń lọ nù gbẹ́ lọ jẹun dèpòdépò wípé a fún wọn ní ajá tí ó máa lọ pẹ̀lú wọn. ó lè jẹ́ ajá kan bá bá ṣe pọ̀ tó ní ajá kan lè má ka kó jẹ́ pé méjì nìyẹn ó bùkátà sí ó depend lórí quantity iye ẹran ọ̀sìn téèyàn bá ní ó bùkátà wípé sájá kan tó ìyẹn náà ó ti mọ̀ pé ajá kan ò tó tẹ̀ láwọn eléyìí ó nídìí kó pé méjì. ṣùgbọ́n ẹni tó já pé àwọn ẹran ọ̀sìn tiẹ̀ tóun ní inú ọgbà ló kó wọn sí àwọn ẹran ọ̀sìn ìgbàlódé ni ó ń wo oúnjẹ fún wọn ni kì í ṣe pé wọ́n ń jáde lọ jẹun. so irú ẹni yẹn sìn kò nídìí ajá kó wá sọ pé torí àwọn ẹran ọ̀sìn kò nídìí ajá torí ẹran rẹ̀ ò ṣe kíni kò nídìí ẹ̀ kò sí lábẹ́ ewu kò sí lábẹ́ rísíkì ìkòkò kò sí lábẹ́ ewu kọ̀lọ̀kọ̀lọ̀ kan kò sí lábẹ́ ewu nǹkan kan tí ó pa á jẹ ó wà níbi ìfọ̀kànbalẹ̀ so kò nídìí ajá. tírú ẹni yẹn bá ní nǹkan irú oní nǹkan ọ̀sìn ẹni tó ní irú nǹkan ọ̀sìn tá a wí yìí tó bá lájá iṣẹ́ rere ó jà torí wípé nǹkan ọ̀sìn tiẹ̀ ò nídìí ajá. so àwọn aspect yìí àwọn àgbọ́yé kan ni tó já sí pé a need láti clear àárín yẹn ni. so n tó wá jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí wá ni wípé nínú ọ̀rọ̀ wọn gbà tí wọ́n wá ń ṣàlàyé wọn ní àwọn òyìnbó ti graduate àwọn ti dàgbàsókè nínú mímọ̀ débi wípé kódà àwọn tún máa ń sin ajá lẹ́ni tí ò rán ajá ń ṣẹ́ àbí kí n tiẹ̀ tó lọ bẹ̀ yẹn. nǹkan kan ń bẹ á rí i pé nǹkan mẹ́ta l'Ànábì yìí dárúkọ tó jẹ́ reason tá a lè fi sin ajá. nǹkan ẹyọ kan wá ń bẹ táwọn àlùfáà wá fi kún pẹ̀lú gbìyànjú wọn tó jẹ́ pé ó kó sínú alkiyasul awlawi kiyasul awla pé òkè tó bá tọ́ka ní ajá torí ẹran tó tọ́ka lájá torí oko tó tọ́ka lájá torí ìdẹ̀gbẹ́ pàfẹ́ máa fi pẹran nǹkan kan náà tó ń bẹ tó ajá tó lè wúlò fún tó ju àwọn eléyìí lọ o tó sì ní rísìkì tó wà lọ́ndà rísìkì òun náà ni ẹ̀mí. níbẹ̀ yà wà fún wa sọ wípé ẹni tó bá já sí pé ibùgbé rẹ̀ ibi tí ń gbé ó bá bọ́ sí ẹ̀yìn ìlú bí ẹ̀yìn gbó tó já sí pé anything ló ẹ̀mí rẹ̀ ò balẹ̀ pé nǹkan ò lè wá jálù kó wá àtàkì ohun tí í ṣe inú gbòòrò láàrin èrò tí ó ti ráwọn èèyàn ṣúgbà rẹ̀ tó bá jẹ́ pé bí ẹ̀yìn ìlú bí igbó bí nǹkan kan ní láti lè fi protect ẹ̀mí rẹ̀ wípé tí nǹkan kan bá tiẹ̀ fẹ́ wá ajá yẹn ó lè àtàkì nǹkan yẹn. níbẹ̀ yẹn àwọn àlùfáà sọ wípé mímbàbí àwòlá tó bá tọ́ láti fi dáàbò bo ẹran kẹran kó má pa ẹran tó tọ́ láti lo ajá fún ajá pé tí a bá nídìí ajá láti fi dáàbò bo ẹ̀mí láàyè ibi tá a ti bùkátà sí yóò fi ń tọ́jú ẹ̀mí ẹran lọ torí ẹ̀mí tèèyàn value ju ẹ̀mí ẹranko lọ. so èyí ò ní ìkẹrin tó já pé àwọn àlùfẹ́ẹ̀sì ṣe gbìyànjú wọ́n fi kún nǹkan mẹ́ta tá a dárúkọ yẹn.
so lẹ́yìn bẹ́ẹ̀ mo wá gbọ́ nọ̀rọ̀ bàbá mufti wọ́n mẹ́nu bọ̀rọ̀ àwọn òyìnbó nípa pé kódà wọ́n ti dàgbà nínú mọ̀ débi wípé wọ́n máa ń tírèènì ajá láti rán níṣẹ́ tí ó sì lọ jíṣẹ́ fún wọn. So torí káwọn yẹn máa wá ṣi ọ̀rọ̀ yẹn gbọ́ yé, so kọ́mẹ́ǹtì mi lórí ẹ̀ ni wípé àwọn òyìnbó ń ṣe kò wà permissible, kò tọ́ nínú Islam láti máa tírèènì ajá fún ríránṣẹ́ o, àbí ká wá sọ ajá di nǹkan ìgbéṣeré bíi tọ́ì bí nǹkan kan, kò tọ́ o. Àwọn lẹ́yìn nǹkan mẹ́ta tá Nábì sọ àtẹyọ kan tí mo láwọn àáfàá tún ṣe gbìyànjú láti fi kún tó ní ń ṣe pẹ̀lẹ́mì ọmọ èèyàn o. Téèyàn bá ní ajá fún reason míì tó yàtọ̀ sáwọn eléyìí, ẹni yẹn iṣẹ́ rẹ̀ ó máa dín lójoojúmọ́, ìjìyà tí ń bẹ́ńbẹ̀ náà nìyẹn. Iṣẹ́ rẹ̀ ó máa dín lójoojúmọ́, yóò máa dín ìpín méjì kan tá Nábì pè ní kírọ́ọ̀tù, tó já pé òǹdíwọ̀n kírọ́ọ̀tù yẹn àwọn àfáà mi ṣàlàyé wípé Ọlọ́run ló máa dìde bó ti tó, àmọ́ ń ta sáàmà ní wípé iṣẹ́ wọn ó dín. Àwọn àfáà kan ní in tó fi jẹ́ méjì ní wípé ìkan ó dín nínú iṣẹ́ ọ̀sán, ìkan ó sì máa dín nínú iṣẹ́ òru, iṣẹ́ alẹ́. Àwọn iṣẹ́ ìjọsìn ìsúnmọ́ Ọlọ́run tó bá fọ́ọ̀lù sínú day, kírọ́ọ̀tù kan ó dín bẹ́ẹ̀, èyí tó bá fọ́ọ̀lù sínú night, kírọ́ọ̀tù kan ó dín bẹ́ẹ̀, ló fi jẹ́ méjì. So nínú àwọn ọ̀rọ̀ táwọn àlùfẹ́sìn tí wọ́n ṣàlàyé lábẹ́ ọ̀rọ̀ yìí òun náà lélẹ̀. So ìyẹn jẹ́ àfikún lórí ọ̀rọ̀ bàbá mufti, kọ́lọ̀n kó bá ní ṣe àlékún tawfik àti ìdáyà fún wọn. Náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí màá tún wá kọ́mẹ́ǹtì lé lórí inú ọ̀rọ̀ wọn tí mo gbọ́, òun náà ni èyí tó ní ń ṣe pẹ̀lú wíwọlé màláíkà sí inú ilé tí ajá bá wà ń bẹ̀. So ìgbà tí wọ́n sọ ọ̀rọ̀ dé àárín yẹn pé wọ́n ní àdísì kan pa Nábì ní màláíkà ò ní wọlé sínú, kò ní wọnú ilé tí ajá bá wà. So wọ́n wá ní ṣé màláíkà kú ò ní wọlé. Àwọn èèyàn hó ń bẹ̀ yẹn, mo rí wípé àṣìgbọ́ yìí lè fẹ́ wáyé kémi bá wọn tú ọ̀rọ̀ wọn yẹn sí pé bóyá wọn ò gba ìfẹ́ gbádìsì yẹn dànù, ìfẹ́ tako bóyá wọn ò gbà lérò, gẹ́gẹ́ bí a ṣe máa ń fún àwọn èèyàn ní excuse tẹ̀sìn kọ́ wa tí máa kọ́ wa. Ṣùgbọ́n yíhó táwọn èèyàn hó ó fẹ́ máa mú mi nífura máa wípé àwọn èèyàn gbọ́ yé nígbọ́ yé wípé wọ́n ń gbá hadith yẹn dànù ni. Meanwhile hadith yẹn ò sì gbá dànù, torí pé nínú pé hadith ó lálàáfíà láyé, hadith tó lálàáfíà ni. Al-Imam al-Bukhari ń bẹ lọ́dọ̀ wọn, Al-Imam Muslim ń bẹ lọ́dọ̀ wọn. Most of àwọn àfọ́ ní hadith ní ṣíwé tíra wọn kẹ má bá hadith yẹn bẹ̀. So yẹn ló fà tó fi já sí wípé máa ka hadith yẹn jáde. Ó náà ni hadith tí alfa wa Abu Talha wọ́n pè wọ́n ní Zaid bin Sahal, orúkọ wọn nìyẹn, sàhábì Ànábì ni wọ́n jẹ́ stepfather fún Anas ibn Malik. Ìyá tó bí Anas ibn Malik wọ́n pè wọ́n ní Ummu Sulaym. So Abu Talha yìí ló fẹ́ Abu Talha tí wọ́n jẹ́ Zaid bin Sahal bin al-Aswad, àwọn ni wọ́n fẹ́ ìyá Anas ibn Malik radiyallahu anhu. So wọ́n sì pẹ́ ẹ̀mí wọ́n gùn dáadáa lẹ́yìn Annabi sallallahu alaihi wasallam, Ọlọ́run ní kẹ́mi wọ́n gùn dáadáa lẹ́yìn Annabi. So kódà tí wọ́n lò lẹ́yìn Annabi gan, lẹ́yìn gbà tá Annabi kú, nínú ìtàn mi ó lé 30 years tí wọ́n lò sí yẹn Abu Talha yìí. So Abu Talha yìí kọ́lọ̀ ń kó bá ní yọ́nú sí wọn, gbogbo àwọn sàhábé lápapọ̀ ó yọ́nú sáwa náà pẹ̀lú wọn. Wọ́n ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam yaqul, mo fetí gbọ́ fúnra ara mi, kìí ṣe pé sàhábé kan mo gbọ́ lẹ́nu ẹ̀ pó sọ pé Ànábì sọ pé, tọ́ra àwọn sàhábé náà máa gba ọ̀rọ̀ Ànábì lẹ́nu ara wọn. So wọ́n ní mo fetí ara mi gbọ́ lẹ́nu Ànábì sallallahu alayhi wa sallam tá Ànábì ń sọ wípé la tadkhulul malaikatu baytan fihi kalbun wala suratu tamathil. La tadkhulul malaikatu baytan fihi kalbun wala suratu tamathil. So wọ́n ní Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ní àwọn màláíkà
wọn ò ní wọ èyíkéyìí ilé baytan so èyíkéyìí ilé kìí ṣe pé ilé kan èyíkéyìí ilé annakaratu fi siyaqin nafyi tufidu al-umum so bá ní ilé kan náà bá sì lé èyíkéyìí ilé náà àmọ́ èyí tó fẹ́ jókòó ní ká sọ pé èyíkéyìí ilé ẹni ilé so Ànábì ní àwọn màláíkà ò ní wọ èyíkéyìí ilé tó ṣe wípé ajá kan bẹ́ẹ̀ that is any types of dog tí ajá bẹ́ẹ̀ èyíkéyìí ajá aw suratu tamathil àbí àwòrán ère tó bá ti ń bẹ nínú ilé yẹn riwaya mi kò fi tamathil sí ó ní aw sura àbí àwòrán so ó lè já àwòrán tí wọ́n nǹkan ẹlẹ́mìí àwòrán nǹkan ẹlẹ́mìí bóyá èèyàn àbẹ́ranko àbẹ́yẹ àbí kòkòrò ó sà jẹ́ nǹkan ẹlẹ́mìí tán gbẹ àbí tí wọ́n mọ̀ bí a mọ̀ àbí wọ́n draw rẹ̀ tó jẹ́ pé wọ́n fọwọ́ draw rẹ̀ gbogbo ilé ẹnu kò lórí ẹ̀ èyí tó bá jẹ́ pé wọ́n snap yóò ń làwọn àfáàhún ní fanfa ń bẹ láàrin wọn bẹ èyí tó sì lékè náà ni pé ká jìnà sí náà Ànábì ní innal malaikata la tadkhulu baytan fi kalbun aw suratu tamasil wala suratu tamasil pé màláíkà ò ní wọ èyíkéyìí ilé tájá bá ń bẹ àbí àwòrán nǹkan ère nǹkan ẹlẹ́mìí tó bá ti wà nínú ilé yẹn màláíkà kankan ò ní ṣe kíni kò ní wọlé náà so hadithi yìí hadithu yani fi ghayati sihha hadithi tó lálàáfíà dópin ni tí ò ṣe takò kódà Jibril alayhi salatu wassalam ó ti wá nábì wá lérí tó já sí wípé Jibril dẹ̀ dúró Jibril wọlé àbí ànábì retí Jibril kò rí Jibril ní ìgbàtà ànábì ó padà rí Jibril ń sọ fún ànábì pé mo wá ànábì wá ń challenge Jibril wípé ó dádéhùn fún mi pò ń bọ̀ yìí síwárí ọ lásìkò tó ló ń bọ̀ wá Jibril ní mo wá àmọ́ nǹkan tí ò jẹ́ kí n lè wọlé òun ni àwòrán tí ń bẹ nínú ilé àti ọmọ ajá kan tí ń bẹ nínú ilé a rí pé kẹ́lbùn là nábì pé kò bá jẹ́ ọmọ ajá kò bá jẹ́ ya ajá kò bá jábo kò bá jákọ́ so riwaya yẹn wọ́n ní Jibril ń sọ fún Ànábì pé kunna la nadkhulu baytan fi kalbun aw sura pé àwa màláíkà àwa kìí wọ ilé tájá bá wà ńbẹ̀ àbáwòrán bá wà ńbẹ̀ ibi tí ìṣkálù wá wà rí níbẹ̀ ni mo ti fẹ́ wọlé sínú ọ̀rọ̀ Sheikh Mufti nas'alullah subhanahu wa ta'ala an yazidahum min hidayati wa tawfiqihi wa sadad so ó náà ní wípé ńgbà tí wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n mẹ́nu bọ̀rọ̀ kú ṣe rí ọ̀rọ̀ yẹn ní amun uridu biha al-khas ọ̀rọ̀ yẹn zọ́hírù rẹ̀ amun wa umum zọ́hírù umumun so tá bá ní ká tú bó ti wá hun yóò fẹ́ lọ́rú bí táwọn ń sọ pé nígbàtẹ́ ní màláíkà ò ní wọlé sí bí màláíkà náà ní malakul mọ́ọ̀tì tí wọ́n ń pa àwọn èèyàn so wọlé àbí ò wọlé kódà bí yẹn sin ajá àìmọ̀ ẹni tó sin ajá tí màláíkà wọlé wá pa so èyí ò fẹ́ máa gẹ́ẹ̀tì àdísì yẹn wrong bí àwọn tí wọ́n hó níwájú wọn gbà tí wọ́n sọ̀rọ̀ ohun ní ihò pé wọ́n gbádùn ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe hó so èyí ò fẹ́ máa gẹ́ẹ̀tì àdísì yẹn wrong pé but màláíkà ń wọlé wá pa àwọn èèyàn so yẹn ló fà tó fi já sí pé àwọn ọ̀rọ̀ yìí ni a gbọ́dọ̀ máa wo kí lọ́rọ̀ àwọn onímọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa rẹ̀ tá bá lọ wo àwọn shuru'u hadith bẹ́ẹ̀ wo shar'u an-Nawawi fún Muslim bẹ́ẹ̀ wo shar'u Ibn Hajar bẹ́ẹ̀ wo Tuhfatul Ahwadhi àtàwọn shuru'u hadith ní àwọn ìwé mi tí wọ́n fi ṣe shar'u àwọn hadith àwọn àfáà náà ìmọ̀ ń bẹ tí wọ́n sì kó àwọn ọ̀rọ̀ wá tó pọ̀ lára àwọn ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ ó ní wípé ṣe rí màláíkà tí wọ́n ń sọ ohun kìí ṣe gbogbo kò kó gbogbo màláíkà sínú màláíkàtù rahma ni màláíkàtù rahma àwọn màláíkà ìkẹ́ ni kìí ṣe alhafazatu wa malakul maut kìí ṣe àwọn màláíkà tí wọ́n ń ṣọ́ wa tó já sí wípé àwọn ni wọ́n ń ṣọ́ iṣẹ́ tá a fẹ́ ṣe àti tá a fẹ́ sọ láti kọ́lẹ̀ tán bẹ lọ́tún àti lósì wa àwọn eléyìí ní ajá ò ní kán máa wá pẹ̀lú wa ò bá lọ kó ajá rọ́ra rẹpẹtẹ ní kó kó àwòrán kó lẹ̀ mọ́lé rẹpẹtẹ kó máa wá ṣèbàjẹ́ àwọn yìí ò níbi táwọn ó lọ ajá yìí ò affect wíwà tiwọn
bẹ́ẹ̀ ni àwòrán tó kó kọ́lé tó gbé kọ́lé àwọn ère tó gbé kọ́lé kò affect wíwà tí wọ́n pẹ̀lú rẹ̀ ní láti máa kọ́ tó bá ń ṣe ilẹ̀ kò affect àwọn yìí torí pé hafazọ́ àwọn kì í fọmọ èèyàn lẹ̀ nígbàkígbà wọ́n á wà pẹ̀lú ẹ̀ then kò affect màláíkà kú malakul maut wa àwánuhù màláíkà kú àtàwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀ ní kò affect àwọn láti máa wọlé tọ́yàn nígbà tásìkò kú bá tó téèyàn bá ti gba expiring date lórí ilẹ̀ tí ó lò láyé ní tásìkò kú rẹ̀ ti kanlẹ̀kùn kò affect gbogbo àwọn yẹn láti máa wọnú ilé èyàn bá kó ẹgbẹgbẹ̀rún ajájọ kò bá ṣe kíni kò bá kó ẹgbẹgbẹ̀rún àwọn àwòrán ère kókó jọ ní kò affect àwọn màláíkà yẹn ní láti máa wọlé mú ẹ̀mí èèyàn ṣùgbọ́n màláíkà tí nasu hadith yẹn ń sọ òun náà ni màláíkàtu rahama àwọn màláíkà ìkẹ́ àwọn wo là ń pè ní màláíkà ìkẹ́ lára wọn ni malakul wahyi màláíkà tí mú wáyí wá fáwọn ànábì Ọlọ́run kò ní wọlé tájá bá wà kò ní wọ ilé tí ajá bá wà torí pé wáyí tó mú wá ìkẹ́ni fáwọn ẹ̀dẹ́ èèyàn inna allaha kana bikum rahima inna allaha yuridu bikum al-yusra wa la yuridu bikum al-usra laqad kana lakum fi rasul aya tọ́lọ́run bá fi sọ̀rọ̀ ànábì ní suratul Fath so bil mu'minina ra'ufur rahim gbogbo àwọn nǹkan yìí wá yìí tànà tí wọ́n mú wá òun làwọn rahma yìí fi ṣe kíni ní fi ń ṣẹlẹ̀ so ọ̀gá rahma Ọlọ́run ọ̀gá ìkẹ́tọ́ Ọlọ́run ọba ṣe fọ́mọ nìyàn láyé òun náà ni inzalul wahyi wa irsalul wahyi ilayhim so ìfiwáyí ránṣẹ́ sí wọn ìsọ wáyí kalẹ̀ tọ́lọ́run ọba ń sọ wáyù kalẹ̀ òun lọ̀gá rahma ta ní lórí ilẹ̀ so màláíkà tí imú rahma yẹn wá tó bá fẹ́ wá jíṣẹ́ tó bá rí ajá lọ́dọ̀ ànábì tí ó jíṣẹ́ fún ní kò ní wọlé apadà ọkú takú sẹ́nu ọ̀nà títí dìgbà tá ànábì ó fi padà jáde tí ó wá rí pé ìta ló dúró wọlé ni irú yẹn ló ṣẹlẹ̀ sí Jibril torí pé Jibril malakun min malaikati rahma then lára tí ń tọ́ka pé Jibrilu malaika rahma ni òun náà ni suratul qadri tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ń sọ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr tanazzalul malaikatu war ruhu fiha bi'idhni rabbihim min kulli amr salamun hiya hatta matla'il fajr a rí pé tá bá wo súra yẹn látòkè délẹ̀ ó sọ̀rọ̀ nípa àkẹ́ni ó sọ̀rọ̀ nípa sísọ̀kalẹ̀ Qur'an wíwá màláíkà lóru Laylatul Qadri àti ìkẹ́ àtàlàáfíà tí ń bẹ nínú òru yẹn so Qur'an tí ń sọ̀kalẹ̀ tó jẹ́ wahyu minallahi ila nabi linnas rahmani Jibrilu tí ń wá rahmani then irú àwọn màláíkà yẹn ẹni tó bá láwọn ajá ńlẹ̀ àbáwọn àwòrán táwọn wí tí ó já sí pé ajá yẹn kìí ṣe fún reason tí a ń sọ yìí léyìí tó lékè náà àwọn àfá tó ráwọn àfá mi gbà yìí pé ẹni tó bá ní ajá náà kò bá jẹ́ fún reason tí a sọ yìí ni reason tí ṣẹ̀rí àkàkalẹ̀ yẹn ni mẹ́rẹ̀ẹ̀rin tá a ti kà bí mẹ́ta tá a kà ń pé kò bá jẹ́ pé kanú ẹ̀ ló mú ní ajá iṣẹ́ rí rẹ̀ ó máa dínkù màláíkà ó sì tún ní wọlé ṣùgbọ́n àwọn àfáà míì gbà dànù pé rárá iṣẹ́ rẹ̀ ò ní dínkù rádà iṣẹ́ rẹ̀ ò ní ṣe kíni kò ní dínkù ṣùgbọ́n màláíkà ò ní wọlé àwọn àfáà míì gbà dànù pé rárá ṣẹ̀rẹ́ Islam ló pàmìtì yíò in tí ṣẹ̀rẹ́ Islam bá ti pàmìtì kò lè affect kò lè disturb yíò ló lékè nínú ọ̀rọ̀ yíò ló ṣe kíni ló lékè nínú ọ̀rọ̀ pé téèyàn bá ń sin ajá ní tìtorí ìdí tí ṣẹ̀rẹ́ Islam pàmìtì yìí kò ní kí màláíkà má wọlé tiẹ̀ àmọ́ tí ó bá ti jẹ́ torí ìdí yẹn màláíkà ò ní wọlé ẹ̀ tó bá dùn Laylatul Qadri ẹni tí bá ń sin ajá tó ní ajá lọ́dọ̀ tí ò jẹ́ pẹ̀lú ìkànnù àwọn ìdí tá a kálẹ̀ nu ṣẹ̀ríà yìí yóò pàdánù wíwọlé àwọn màláíkà sílé tiẹ̀ àwọn màláíkàtu rahma àwọn màláíkà kẹ́ wọn ò ní wọlé tiẹ̀
so kìí ṣe màláíkà tí ń sọ iṣẹ́ wa àti ọ̀rọ̀ wa o bẹ́ẹ̀ ni kìí ṣe màláíkà tí ó pa wá àwọn yìí nǹkan o tí ó gbẹ̀mí àwọn nǹkan o màláíkà rahma ni àdísì yẹn ń sọ ìyẹn jẹ́ ọ̀kan then lára àwọn màláíkà rahma ni àwọn màláíkà tó já sí pé ibi téèyàn bá ti ń ṣe ìbádà làwọn máa ń wá káàkiri lórí ilẹ̀ tán bá ra wọn yẹn láyé ibi tán ti ń ṣe ìbádà wọn wá darapọ̀ mọ́ wọn láti ṣe ìbádà pẹ̀lú wọn láti ṣèrántí Ọlọ́run pẹ̀lú wọn tó bá ti jẹ́ ìbádà tó bá ṣẹ̀ríà mu yàtọ̀ sí bídíà bí yẹn jókòó záwí àwọn àní jókòó pẹ̀lú ẹ o torí bídíà ni màláíkà yìí ṣe bídíà bó jókòó bàbá ń déré wọn àní jókòó pẹ̀lú rẹ torí màláíkà kìí ṣe bídíà gbogbo ìjókòó tó bá ti jẹ́ pé ìjókòó tá a pè ní tẹ̀sìn tó bá ti jẹ́ pé jókòó bídíà ni màláíkà ò ní àwọn màláíkà yẹn ò ní jókòó rú ẹ̀ èyí tó jẹ́ ti ìrántí Ọlọ́run tó bẹ́sìn Ọlọ́run mú tọ́lọ́run fẹ́ràn nẹ́bí ni àwọn màláíkà máa ń wá kiri so ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ kódà kó jẹ́ pé inú ilé lẹ́kọ́ra yín sí tẹ́ wá ń dára yín lẹ́kọ̀ọ́ bóyá fámílì ọkọ ìyàwó ọmọ wọn ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wọn ń tọ́ tíra nínú ilé wọn ń dára wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Ọlọ́run àwọn màláíkà yẹn ó wà pẹ̀lú wọn ń bẹ̀ àmọ́ tán bá ní ajá nínú ilé yẹn àwọn màláíkà yẹn ò ní wá lára àwọn màláíkà rahma nìyẹn lára àwọn màláíkà rahma ọ̀nà làwọn màláíkà tó já sí pé tíyẹn bá ń tọ Kùránì báyìí wọ́n wá dó sọ́dọ̀ èèyàn so tó bá dó sọ́dọ̀ rẹ tó bá ń tọ̀ bí bá ṣe ń dùn máa yóò máa súnmọ́ bí ṣe ń dùn máa yóò máa súnmọ́ bí ṣe ń dùn máa yóò máa súnmọ́ Ànábì ni yóò súnmọ́ ẹlòmíì títí débi wípé màláíkà ó wá gbé ẹnu tiẹ̀ yóò fi ṣe pẹ̀kí pẹ̀lú ẹnu ẹni yẹn báyìí ẹnu ẹni tí ń tọ Kùránì ní ẹnu màláíkà yẹn wá gbé ẹnu tiẹ̀ lé orí ẹnu tí ẹni yẹn báyìí kò wá ní sí àràfí kan tí ó máa jáde lẹ́nu ẹni tí ń tọ Kùránì àfi kó máa wọlé sínú kó màláíkà yẹn irú àwọn màláíkà báyẹn wọn ní wá ara màláíkà tó rahma nìyẹn àwọn màláíkà báwọn ò ní ṣe kíní wọn ní wulẹ̀ wá àwọn yẹn ò ní wá gbúrú àwọn tí Ànábì ń sọ nìyẹn kìí ṣe màláíkà kú àti màláíkà tí ń sọ wa lọ́wọ́ sọ wa lẹ́sẹ̀ sọ́ṣẹ́ wa sọ̀rọ̀ wa kìí ṣe àwọn yóò ní Ànábì ń sọ so ká gẹ́tì kíní yẹn wrong ká gẹ́tì right tá a bá gẹ́tì kíní yẹn bó ti tó àti bó ti yẹ ká mọ̀ á padà máa fi ọ̀rọ̀ tí ò tira wọn nù tí ò tira wọn wó á máa fi tira wọn wó á máa fi tira wọn ṣubú tí ó sì ní correct so abala yẹn ká ṣe àkíyèsí lórí ẹ̀ then ilé tí Ànábì ń sọ ìntàn pè ní baitu òun náà ni ma'wal insan maqarrul insan ilé yẹn náà ni ibùgbé ibùwà èèyàn kò bá jẹ́ pé wọ́n máa ní blọ́ọ̀kù kò bá jẹ́ pé ilé kókó kò bá jẹ́ wípé kí náà ti ń pè kálópì lèyàn dálẹ̀ tó wà lábẹ́ rẹ̀ àbí igi lẹ́rì mọ́lẹ̀ tẹ́ wá tẹ́ fasọ yí ká ní tẹ́ ń gbé bẹ̀ kò bá jáhéré tó bá ti jẹ́ pé without reason tá ń sọ yìí ni àwọn màláíkà kẹ́yìn ò ní wá sọ́dọ̀ mùsùlùmí nírú àwọn àyèyàn tó bá lájá lọ́dọ̀ ṣùgbọ́n tó bá ní reason yẹn ìkànnà àwọn ìdí tó wọlé nínú ṣẹ̀ríà yìí ní èyí tó lékè ní ọ̀rọ̀ ni pé àwọn màláíkà yẹn kò dí wọn lọ́wọ́ kán mọ̀ wá àmọ́ àwọn kan bẹ tó yá sí pé àtò onírísì yẹn àtò onírísì yẹn kò dí wọn lọ́wọ́ kán mọ̀ wá òun náà ni malakul maut wa malaikatu alhafazatu àwọn màláíkà tí wọ́n ń ṣọ́ ọ̀rọ̀ àti iṣẹ́ wa àti màláíkà kú kò dí àwọn lọ́wọ́ pàápàá so torí eléyìí ni nǹkan tí mo fẹ́ clear then níparí mo rí pé nǹkan kan escape Sheikh Baba Mufti mo rí pé nǹkan kan escape Baba Mufti òun náà ni ọ̀rọ̀ àwọn tí ó rẹ̀ nílùú Madina tí wọ́n wá sílùú Madina tí ilẹ̀ Madina wá dà wọ́n láàmú atẹ́gùn bẹ̀ wẹ́dà bẹ̀ yẹn dà wọ́n láàmú àwọn rẹ̀ ó rẹ̀ wọ́n lá Ànábì wá ní kí wọ́n lọ mu ìtọ̀ ràkúnmí àti wàrà ìtọ̀ màálù àti wàrà màálù ó ní wọ́n pè so kò sẹ́ni tí gbàgbé irú ẹ̀ ò lè ṣe but kí n kàn dára yẹn padà síbi tó correct ni ràkúnmí ni kì í ṣe màálù ìtọ̀ ràkúnmí àti wàrà ràkúnmí òun là Ànábì ní kí wọ́n lọ mu pé kán lọ mu kí gbogbo àìsàn yẹn àìsàn anú ni maradul jawfi ni wọ́n pè
maradul jawf kìí ṣe pé ẹ̀tẹ̀ maradul jawf ni àìsàn bí kẹ́yìn inú èèyàn máa dàrú látara wẹ́dà bí téèyàn wà bómi àbí nǹkan kan bẹ̀ ànábì ní ká lọ mutọ́ ràkúnmí àti wàrà ràkúnmí so wọ́n sì débẹ̀ wọ́n tún ṣègbẹ́rù gbọ́n rí kódà wọ́n tún jí àwọn ràkúnmí wọ́n tún jí wọn kó lọ àwọn tí wọ́n fi síbẹ̀ tá ànábì fi síbẹ̀ pé ká máa ṣọ́ ràkúnmí wọ́n tún pa wọ́n kódà wọn ò pa wọ́n wọ́ọ́rọ́wọ́ wọ́n tún pa wọ́n pakópa ni bí ẹni tí wọ́n gé ọwọ́ rẹ̀ gé ẹsẹ̀ rẹ̀ gún nǹkan máa lójú wọ́n sà kó àwọn ràkúnmí lọ so kí wọ́n tó padà lé wọn mú kan tó wá jẹ àwọn náà ní irú ìjìyà tí wọ́n fi tó bá ọ̀nà tí wọ́n gbà pa àwọn èèyàn mú kan tó wá fi jẹ àwọn èèyàn náà àwọn náà so ràkúnmí ni kì í ṣe màálù bó tiẹ̀ já sí wípé màálù náà lọ fún nǹkan tí wọ́n ń tafà sí ní tí wọ́n ń tafà sí ni wípé gbogbo ẹran tó bá ti jẹ́ halali fún jíjẹ ẹran tó bá ti jẹ́ halali ní jíjẹ ìtọ̀ wọn ìgbẹ́ wọn kìí ṣe haram ìtọ̀ wọn ìgbẹ́ wọn kìí ṣe haram tó bá ti jẹ́ pé halali ni wọ́n ní jíjẹ ìyẹn ló fà tó fi já sí pé gbéyàn mú tọ̀ màálù náà tán bá ní ó kí ọ̀ kankan kò sí aburú ń bẹ halali ni tó bá ti jẹ́ halali wọ́n lè fi ṣe kí ọ àìsàn wọ́n lè fi tọ́jú àìsàn sóyé àmú mílìkì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà yóò tiẹ̀ ní nǹkan kan nú àmú mílìkì a fi ń ṣe mílìkì tí wọ́n ń tà fún wa tá gbẹ́rẹ́ fún àti olómi mílìkì wọn náà ni wọ́n ń lò so ti ràkúnmí kò fi bẹ́ẹ̀ pọ̀pọ̀ tó bá yẹn so mílìkì màálù náà ni wọ́n ń lò àti cowbed ní àti pig milk ní àti luna ní àti kìnìkan ní àwọn tí wọ́n láwọn ń lò náà nù so ṣùgbọ́n ìtọ̀ wọn náà gbogbo ẹran tá a bá ti lè jẹ ìgbẹ́ wọn ìtọ̀ wọn kì í ṣẹ̀gbin ló fà tó fi já sí pé nílùú òkèrin tó bá gbé lérí wọ́n máa ń fi ìgbẹ́ màálù wọ́n máa fi ń ṣe ọ̀dà tí wọ́n fi ń kunlé bọ́tọ̀ òní wọ́n máa ń pè bọ́tọ̀ tá a bá lọ kó nígà àwọn fúlàní tí wọ́n ń sin màálù báyìí a kó níjọ́ tá a bá ti fẹ́ pa ilé láró wọ́n wá dà sínú òkè tá a bá wá dà sínú òkè wọ́n wá bomi sí wọ́n pò tí ó fọ́ tó bá ti wá fọ́ tó kí wọ́n máa fi nu ara alé báyìí àwọn alé àmọ́ wọ́n máa fi nu ara ẹ̀ báyìí tó bá gbẹ tán yóò máa dán gbinrin ni tó bá gbẹ tán báyìí yóò máa dán gbinrin ni so tá fi ń ṣọ̀dá ń lo òkè ń jọ nìyẹn tá ń pè ní bọ́tọ̀ so kì í ṣe ẹ̀gbin kì í ṣe ẹ̀gbin ní tá ń lò fún ó lọ mo kàn correct wípé kì í ṣe ràkúnmí ni kì í ṣe màálù ní nǹkan yẹn ràkúnmí ni but ní tí wọ́n lò fún ó lọ mo bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àtàwa náà Ọlọ́run dákun kó fi ẹsẹ̀ wa lénà lórí òdodo kó sì jẹ́ kí a lè tẹ̀lé òdodo ká sì kú lórí òdodo náà la ilaha illallah wa sallallahu wa sallam wa ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹnìkan kọ béèrè kan bọ̀ tí mi láǹfààní àti kàbéèrè mi ń sábà ká àwọn kíní ojú kíní yẹn ó kàn wá sí mi lójú pé béèrè ni ẹni yẹn lè pè 081 72914182 màá parí prógrámù sí wọ́n lè pè 081 72914182 àbí 091 6133 1852 nọ́mbà yẹn náà máa ń wà lórí àwọn prógrámù tí mo ti ṣe tẹ́lẹ̀ ẹ lè wò ń bẹ̀rẹ̀. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.